ó ṣe pé iṣẹ́ tẹ́yìn ṣe ni pé ẹ kàn ń bú ìmámù Ògbómọ̀ṣọ́ ni ẹ̀ ń ṣẹ́ èpè fún mi ni wọ́n rẹ̀ ẹlòmíì bú màá mi ẹlòmíì bú bá mi ẹlòmíì ṣépè báwọn ìyàwó mi ẹlòmíì ṣẹ́ báwọn ọmọ mi ẹlòmíì ó ṣépè fún àwọn ilé wa kò sí irú ń tẹ́lòmíì ò fẹnu ara ẹ̀ sọ́tàn ṣe rí gbogbo yín ṣé kí n sọ òdodo kan fún yín gbogbo ń tẹ́ wíyàn ò ní ìtumọ̀ kankan rárá ṣùgbọ́n mo gbọ́ o torí pé èmi ò kí ń ṣe àfáà àbí mọ́ọ̀mù tí ó sọ pé mi rí o ní òun wo social media mọ́mọ́ wò. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته à ń fi dédé àsìkò yìí a fi ń kíra wa ní tó fà tí ẹ tún fi rí mi padà ní alẹ́ yìí ni pé ká fi lè yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà nígbà tí ọlọ́rọ̀ ti sọ̀rọ̀ kán bá tún wá di pé ó ń kálukú tún wá máa múra wọn lọ́tàá so ìdínú tí mo fi rò pé kí n sáré wá kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ bíi méjì kan ọ̀rọ̀ mi àkọ́kọ́ mo ń rí àwọn write up kan tó ti wá di pé àwọn èèyàn ti fẹ́ máa ṣàbòsí lórí write up náà so nígbà tọ́lọ́run bá sì kádàrá ká lè máa ráyè tan ìmọ́lẹ̀ sí ní táwọn èèyàn bá fẹ́ gbé wá bí ìrújú so èyí tó dáa jù òun náà ní ká ṣe kíni òun náà ní ká ṣe gbìyànjú bó làwọn èèyàn ò ṣe ní máa dẹ́ṣẹ̀ lára ara wọn ẹ jẹ́ kọ́kọ́ fi kàn àwọn ń bẹ̀. ẹ wo write up yìí jàmá write up yìí orúkọ ẹni tó post ẹ òun náà ẹ dákun ṣé fọ́ìsì mi ń jáde ẹ dákun ẹni tó post orúkọ ẹ náà nìyẹn lókè hàn ìfẹ́ gbàsíkò wa rárá ní òní wàhálẹ́kùn salam ọ̀nkù Yusuf Babatunde ẹ káàbọ̀ sórí ètò ẹ̀dọ́kẹ́ ẹ bá mi pín ọ̀rọ̀ yìí ká nítorí àǹfààní kọ̀ọ̀kan tí mo fẹ́ kí ó jẹyọ ńbẹ̀ ẹni tó post ẹ̀ rí tọkọ breaking news one of the greatest musirah kí mo sọ̀rọ̀ lórí eléyìí lánàá ẹ wá bá mi di orúkọ ọ̀hún ẹ ti rí orúkọ ọ̀hún lókè ẹ ti rí báwọn orúkọ ẹni tí ó post write up yìí ṣe ẹ ti rí báwọn ẹ jẹ́ tún wá gbé ntẹ́ni ẹsẹ̀ṣẹ̀ wá post lónìí ẹ jẹ́ tún gbé èèyàn náà wá. ẹ dákun só clear wọn nìyí o ògbóǹtarìgì ntẹ́ni ẹ tún kọ́ ọbẹ̀ ni pé ògbóǹtarìgì súfì kan tún kú ní Ìlọrin lónìí wọ́n ní prof ni wọ́n ẹni wá kọ gbólóhùn ọpẹ́ sísàlẹ̀ ẹ dákun jàmáà ṣé kíní ń clear báyìí ìfẹ́ já pẹ́ ló jẹ́ kí n máa ṣe kéékèèké báwọn ẹ ti rí i pé orúkọ méjèèjì ẹ rí i pé orúkọ tí ń bẹ lórí write up méjèèjì ẹ rí i pé ó kó èèyàn kan náà ni kìí ṣe pé orúkọ kìí ṣe ẹni tó pé méjì o àwọn èèyàn wàá máa jáde kódà mo ti rí kan náà àwọn àfáà tí wọ́n ti jáde kódà kí wọ́n wà ní London recent yìí àmọ́ kò wù mí kí n sọ̀rọ̀ tó le lórí ìfẹ́nu àbùkù mo ní fídíò yẹn lọ́wọ́ kò wù mí kí n play rẹ̀ so ń kálukú ti mẹ́ta ń sọ yìí ó dà pé wọ́n London recent yìí wọ́n ń sọ̀rọ̀ ìgbà tó dáàrin kan emotionally wọ́n ní ẹ ti rí ní táwọn alùsùnà wọn mìíràn wọ́n ti rò pé ẹni tó kọ̀rọ̀ yìí wọ́n ti rò pé lọ́dọ̀ tiwọn wọ́n rò pé dandan ó gbọ́dọ̀ jẹ́ alùsùnà náà lọ́kọ́ mi ì mọ sẹ́ẹ̀tì wo ni ẹni belong sí lóòótọ́ àmọ́ níbi tá a lo orí mídíà kan lónìí
ẹni tí ò sí níláyìn alùsúnnà tí ò sí níláyìn sàlàfíyà a máa lọ póòsì àwọn nǹkan nítorí kó lè bá péǹtì alùsúnnà ní orúkọ burúkú ló fi jẹ́ pé láwùjọ tá a wà nísìn a gbọ́dọ̀ farabalẹ̀ tá a fi ní máa fi ẹnu wa rọ́ọ̀fù fẹnu sọ̀sọ́kúsọ. so tá bá fi lè wá rí inú àwọn sàlàfíyà àbí alùsúnnà tí wọ́n sì ń gbé wá sí lójoojúmọ́ tí wọ́n wàá máa kọrú nǹkan báyìí àbí ká máa fi péèjì tí wọ́n bá kírètì fúnra wọn ká máa fi pòlútì híẹ̀ bóyá wọ́n fi ń upload àwọn nǹkan kan tí kò nítumọ̀ àbí tí ò lè lé àwọn èèyàn kúnnú ẹ̀sìn àbí tí ò láǹfààní kẹ̀kẹ́ tí ó ṣe fún àlùmọ̀ irú ẹni yìí ò lè jẹ́ alùsúnnà nítorí pé ibi tí alùsúnnà dúró sí ni pé yata'awanuna 'ala al-birri wat-taqwa orí dáadáa àti páyà Ọlọ́run ni alùsúnnà ọmọ ràn lọ́wọ́ abadan lan tajidahum yata'awanuna 'ala al-ithmi wal-'udwan lè rí alùsúnnà o tó a ṣe pé ní ìbàjẹ́ ní ọmọ ràn lọ́wọ́ ẹ̀dínyàn mú. ìgbà tí mo á rí pósìtì méjèèjì tí mo sì rí kọ́mẹ́ǹtì àáfàá táwọn sọ yàtọ̀ àwọn kọ̀ọ̀kan kódà ẹni táwọn èèyàn ti fókọ̀sì pé ó yẹ kó sọ tí ò dá nígbà tí Ìmáàmù Ìlọrin kú àáfàá Ahmad Yusuf al-Yalmaini tó ń ti bẹ́ àfò wọn sọ̀rọ̀ tí ò dá torí pé nírú àsìkò tá ń lò lọ́yìí ẹni tó ń kálukú fókọ̀sì pé lẹ́kṣọ̀ tí ẹ fẹ́ le àbọ̀rọ̀ rẹ̀ fẹ́ le lórí mídíà so lẹ́yìn tí wọn bóyá àwọn yòókù fẹ́ máa tọ̀ wọ́n lẹ́yìn tó ti bẹ́ẹ̀ wọn ò kọrú nǹkan sí orí péjì wọn. gbogbo àwọn tí àfáà tí mo ní wọ́n sọ̀rọ̀ ní London yìí àfáà tí òǹkálukú ti màfáà tí mò ń sọ ọmọ ewé láwà ní tó bá sì bùkátà kí n gbé fídíò wọn kí n tó parí náà ń gbé fídíò wọn wá. àmọ́ tí ò jẹ́ ń fẹ́ jókòó sọ̀rọ̀ wọn ni pé kò tún nǹkan kan sínú ẹ̀sìn ọ̀rọ̀ wọn ni mo mí ọ̀rọ̀ wọn ò tún nǹkan kan sínú ẹ̀sìn nínú tí wọ́n sọ bẹ́ẹ̀ sì ni ọba nkẹ́kẹ́ jẹ́ ń bẹ̀ so kò nítumọ̀ wọ́n sọ lọ́dọ̀ àwọn tí wọ́n rò pé àwọn fẹ́ lo emotional blackmailing ní ẹ fi tìran irú right up yìí wọ́n ti máa wà alùsúnnà. so in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahala fatusbihu ala ma fa'altum nadimin. so tó bá di pé àwọn wọn jáde ní ìsìntàn drag wọn pé kí ni evidence tẹ́ fi hàn pé alùsúnnà lẹni tí ó ṣe ṣe yìí wọ́n tún máa pariwo pé èmi ẹ̀dá yẹn bá já o tí n bá fi lè fèsì ẹ ń ṣe kinní kan tí wọ́n máa pariwo ni. àwọn ni wọ́n máa sọ pé àwọn ò fẹ́ jà wọ́n tún máa sọ ní at the same time pé ìjà lọ́rọ̀ àwọn lọ́rùn wọ́n sì láwọn wẹ̀ ń táwọn fẹ́ máa bá jà kí ló fẹ́ fàjà ń belé. inú tó yẹ kí wọ́n ṣe ni mo wá ṣe yìí mo wá lọ kílìkì sórí orúkọ ẹni yìí gan pé ta lẹ́ni yìí jẹ̀mọ́ ẹ wá wo ta lẹ́ni yìí ìlú òní ní ti ń pèsè tó pèsè yìí sọ́nkálùkọ́ gbàgbé orúkọ tó gbé wá lókè nù ẹ wá wo ìsàlẹ̀ yìí kí ni wọ́n gbé bẹ̀ Ìlọrin iná wọ́n gbé sókè yìí tí túmọ̀ sí kí ọmọ ìlú yìí ni ẹ gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tẹ́ lè fi lè tíráàkì irú ta lélẹ̀ yìí tí ò bá jẹ́ rárá yóò yà jẹ́ jàbàtì yà ni yóò jẹ́ jàbàtà ni. bó lẹ́sẹ̀ rí àwọn alùsùnnà tí a máa sọ pé èèyàn kú in tó wá kù lọ́dọ̀ tiẹ̀ ní kó wá máa fi kú yọ̀ọ̀yàn ẹjá máa bẹ̀rẹ̀ Ọlọ́run lórí gbogbo tá a bá ń ṣe o. so ẹ má máa ti gbogbo tí ẹ bá ṣe lọ́dọ̀ alùsùnnà ẹ má ti sọ́dọ̀ wọn ẹ wádìí ẹni tó ṣe nǹkan kẹ́ ẹ sì dúró lẹ́ni náà lọ́rùn pé ní tó ṣe yóò dáa. so tó bá fẹ́ gúnlẹ̀ re kó ṣàtúnṣe ara rẹ̀ tí ò bá fẹ́ gúnlẹ̀ re kó máa bá tiẹ̀ lọ. so àmọ́ kí ẹni tí mò ń sọ ìkọ́ wa mọ tó yẹ pé tí bá ti wá fẹ́ sọ̀rọ̀ àwọn náà wọ́n pàdé alùsùnnà lónìí wọ́n ní àwọn ẹni re tí máa fẹ́ join ẹgbẹ́ kẹ̀kẹ́ lónìí tí máa fẹ́ tẹ̀lé àwọn kẹ̀kẹ́ lónìí alùsùnnà ní tẹ̀lé lọ kíní kan ń bí ẹyá alùsùnnà tó jìnnà ni kíní kan wọ́n sá máa dá ọkọ̀ gbọ́ àwọn kíní kan Abu Rahima alùsùnnà ní Ìbàdàn kíní kẹ̀kẹ́ tọ́rọ̀ bá ti wá di pé wọ́n fẹ́ lu emotional níbì kan tí wọ́n fẹ́ rọ́lẹ̀ ń bẹ̀ wọ́n àtún fẹnu àbùkù lọ bá àwọn alùsùnnà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe. ọ̀rọ̀ mi alákọ̀ọ́kọ́ nù lánàá tí mo wá sórí program ìkànnà àwọn ọmọ ìyá send fídíò kan sí mi tí wọ́n sì sọ pé àwọn fẹ́ kí n bá wọn play lórí program lánàá àmọ́ nítorí bí ọ̀rọ̀ ṣe ń ká mi lánàá àtàwọn nǹkan kọ̀ọ̀kan tó pọ̀ tí mo fẹ́ sọ kò jẹ́ n padà rántí mo ti wá pa kámẹ́rà tán mo ti délé mo sì wá ń báyàwó mi sọ pé ẹnìkan sì gbéṣẹ́ kan fún mi o
bẹ́ẹ̀ torí pé nǹkan náà mọ́ mi láà mọ́ṣẹ́ rí ní mo fi wá wò pé gbogbo ọ̀nà kí n padà wá lónìí nígbà Ọlọ́run tiẹ̀ tún wá ṣe ẹni tá à ń torí rẹ̀ jáde pé ẹ mọ́ bu mọ́ ẹ mọ́ ṣépè mọ́ àwọn náà ti wá sọ̀rọ̀ àní kí mo lè fẹ́ kẹ́yà gbọ́rọ̀ wọn wá kí wọ́n á gbé fídíò yìí parí ẹ̀ gbogbo ẹni Ọlọ́run bá ràn lọ́wọ́ lálẹ́ ẹ dákun ẹ láníyàn pé ẹ fẹ́ contribute dáadáa sínú ìgbésí ayé kan náà àwọn ọmọ ìyá wa tí wọ́n sọ pé wà nípò àìlera lọ́wọ́lọ́wọ́ máa gbé fídíò náà wá wọn kálukú náà ti ní orí péjì ìkan náà àwọn ọmọ ìyá wa tí máa gbé fídíò wọn wá láìpẹ́ ẹ wá já kọ́ gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ náà so màá dẹ̀ mú pọ́ìntì kan tó kàn mí mbẹ̀ ẹ já kọ́ gbọ́ ti Sheikh Omodin Yunus yìí níbi ariwo tá à ń pa látijọ́ yìí. ọlọ́mọ ṣàánú wa lọ́rùn yẹn 950 tí ànábì Nuhu. ní tẹ́mi fẹ́ gbọ́ ń bẹ̀rẹ̀ o ní tí mo fẹ́ kájọ gbọ́ ń bẹ̀ ẹni pé kọ́lọ́run ṣe kí ni Ọlọ́run ṣàánú wa lọ́rin so kò yẹ́lò mí ìdí tá a fi ń drop messages tá a wá ń point ẹ̀ sí Ìlọrin Ìlọrin jẹ́ ìlú kan táwọn ìlú míì gbé síwájú gẹ́gẹ́ bí role model in tí wọ́n gbọ́dọ̀ máa rí ń bẹ̀ in tó gbọ́dọ̀ yanjú in tó gbọ́dọ̀ máa propagate Islam ló yẹ kó máa jẹ́ àwọn ìdínú tá a fi yín tálómi fi ń pariwo kọ̀kẹ́lẹ̀ fẹ́ràn Ìlọrin ni nígbà wá fẹ́ràn Ìlọrin ìlú wo ni wàá tún fẹ́ràn so Ọlọ́run jẹ́ àmọ́ wa dáadáa so ibi tí mo á lọ ń bẹ̀rẹ̀ o ìjà kọ́ gbé láti bí tẹ́lẹ̀ yìí ní sá. ilé ìkọ́. ẹ wá gbọ́ o kútúbà tí mo ṣe ń jẹ ẹjọ́ ní ìkábàámọ̀ lórí ẹ̀ o. 1 number 2 kò sì sí apọ́lọ́jì fẹ́ẹ̀ kankan lórí ẹ̀. àwọn àlàyé. ẹ wá gbọ́ o kútúbà tí mo ṣe ń jẹ ẹjọ́ ní ìkábàámọ̀ lórí ẹ̀ o. 1 number 2 kò sì sí apọ́lọ́jì fẹ́ẹ̀ kankan lórí ẹ̀. àwọn àlàyé tá à ń ṣe à ń ṣe nítorí ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa torí bá a fẹ́ kí wọ́n jẹ́ tẹ́ ẹ sì wá gbọ́ a sì fẹ́ kí wọ́n kùn wá lọ́dà ọba àlejò ọlá òkun wá lójú torí pé iyọ̀ kì í yẹrẹ ẹ̀ lọ́bẹ̀ o ẹnì. nínú ìfẹ́ kó dà wá láàmú ló jẹun ra máa ṣe kéékèèké ibí ni wọ́n ti appreciate gbogbo àwọn àfáà tí wọ́n fún wọn ní mọ̀ràn wọn appreciate wọn bí. apology kankan bẹ́ẹ̀ nìkan o lórí YouTube yẹn ṣùgbọ́n gbẹ̀yìn àfáà tẹ́ ẹ ṣe dáadáa lórí ẹ̀ àti kẹ́kọ̀ọ́ lára yìí àwọn ọ̀mọ̀ràn yín wúlò fún wa á lò lónìí àìsàn wọn lò lọ títí láéláé torí bá mi yàn yé dáa ọlọ́pàá mọ́ṣẹ́ bá sọ fún ilé sọ dáadáa. ẹ wá wò ọ̀pọ̀lọpọ̀. tó di méjì. tí wọ́n bá pè mí lápáyàn tèmi gbajà lábì Musa lọ. àdé Musa tí wọ́n pè lápáyàn sósì pààyàn bí ọ̀pààyàn wọ́n ń bà ló kọjá ní kí wọ́n. jẹ̀mọ́ èmi ò tiẹ̀ mọ̀ páwọn èèyàn ó tún lọ jímọ̀ lónìí jímọ̀ tún kún bí ti kún táwọn bàbá sì sọ la ilaha illallah kò sì dáa kéèyàn máa tilẹ̀kùn mọ́mọ ọlọ́mọ níbi tí ti ń soríire. ẹ sì ń sọ pé ìmáàmù yìí bàbá tí gbogbo kálukú ń gbìjà wọ́n ń gbìjà ara wọn àwọn ọ̀rọ̀ ńláńlá máa ń jáde lẹ́nu tiwọn náà àwọn ọ̀rọ̀ tí yóò yẹ kí ẹ máa bá lẹ́nu ọ̀dọ́ lẹ́nu ọmọdé tí máa jáde lẹ́nu wọn. àlìkètú wí àwọn ni wọ́n pè ní àlìkẹ́tẹ̀ wí táwọn ọmọ náà fi ń pè bẹ́ẹ̀. wọ́n sọ jáde àtàǹpàkò lọ́dọ̀ alájà Kàfílà Káwúlà kíní kan àdó lọ́dọ̀ wọ́n sá àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń jáde lẹ́nu tiwọn náà èmi ẹ máa ń tó jẹ́ pé táwọn bá ti wá sọ̀rọ̀ padà ẹ̀yin ọmọ wa ẹ máa dà lúrú káàkiri tó jẹ́ pé tí bàbá yín ń sọ gẹ́gẹ́ ní agbára táwọn bá sì máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa tọ́bọ̀ yín lójú báwọn ara yín ò ní ṣe kíni kò ní balẹ̀ àmọ́ọ̀mọ̀ ni wàláyà ìsasa
wọ́n kọ́ wa lásà gbogbo àti ibi tí wọ́n ti bí wa àti ibi tí wọ́n ti kọ́ wa àti ibi tí wọ́n ti tọ́ wa kò síbi kankan tí wọ́n ti kọ́ wa ní àṣà ń bẹ̀ ló fi jẹ́ pé tá a bá rìn gẹ́gẹ́ tá a bá rìn lọ lọ́dọ̀ àwọn èèyàn báyìí a máa ń rìn pẹ̀lú pé idha khatabahumul jahiluna qalu salama àìbẹ́ nìyẹn kan jẹ́ ara mọ́ lọ́lọ́ wa gbogbo ohun tẹ́ ẹ fi kun àwọn alùsùnnà láti lè fi bà wọ́n ló kọjẹ́ wọ́n ń padà ń bá wa lò wọ́n rí pé àwa gan làwọn lè bá lò ẹ̀yin làwọn ò gbọ́dọ̀ bá lò ẹ̀yin lẹ́ pàdé ara yín lóde tẹ́ mọ̀ fògùn rárá yín lára mo lẹ́fídẹ́ǹsì lórí eléyìí náà àfáà kan sọ ọ́nú àwọn ọmọ yín tí wọ́n ń gbìjà yín ìpè tó òjò òun olòdì dáadáa wọn ni kí wọ́n mọ̀ fògùn rà wọn ní ara tó ń bá dé lálẹ́ àrùn wọn mọ̀ gbóná sórí ire náà lélẹ́hùn lórí kíni lórí pé fẹ́ deliver speech ọ̀dọ́ yín náà lẹ́ẹ̀tì fẹ́ deliver speech lẹ́lọ́ mọ́ sín gbẹ́rẹ́ sáhán lẹ́ẹ̀mọ́ láǹkan mo gbọ́ lẹ́nu Yasa Taro of recent yìí bóyá bíi mólúdì kan ìwọ́n ń béèrè nǹkan kan lọ́dọ̀ ẹnìkan ẹni wá sọ pé ń dáná òun fi yẹ báyìí lẹ̀ ìwọ́n ń sọ pé òun ti gàsálà sọ̀bùnù kóhun tó jáde ńlé ìtumọ̀ ẹ̀ ní kóhun ti wé ọṣẹ in tóhun sọ yóò gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ẹ dákun ṣe dáwọ̀ ìsìláàmù nìyẹn kẹ́ ẹ máa fògùn gba nǹkan lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ fi nǹkan lẹ̀ níjọ́ tójú wọn bá wá ká wọn àmọ́ sí gbogbo àwọn afáàpọ̀ pé wọn èso lóríire gbogbo táyìn sì fi ń kọ́rọ̀ ọjọ́ nu gbogbo táyìn fi ń pè yín ní nǹkan nu gbogbo táyìn fi ń ragbá táyìn fi ń ràwó nìyẹn ọ̀dọ̀ yín bẹ̀ náà gbogbo wọn sì bìlọ́ǹgì sí wáàsí wo lẹ ṣe fún wa yí pé irú ọ̀sẹ̀ báwọn tá a fi pàṣẹ fún yàn pé nǹkan báyìí tí ó sì máa ń ṣẹlẹ̀ kan náà sọ́wọ́ àánú ìlànà Islam kò tiẹ̀ níjọ wá lójú nígbà tí ráàfà tó jáde tó ní Warakatu bun Nawafil níbo ló ti rí tó ní alágbègbà ni wọ́n gbé lọ́dọ̀ ànábì kó lọ yẹsẹ́ wò fún ṣèbí Monday tó tẹ̀lé ẹ̀kẹ́ dìbọ́ǹkì irú ẹ̀ sẹ́sọ pé ẹ̀ gbọ́ ṣe bá àmọ́ pé ń jókòó ti mídíà mi ò mọ̀ tẹ́ ń ṣe fún Islam o ẹ wá ń sọ jáde àwọn ọmọ yín náà ń rọ ipe mọ́sálásí tí ń bẹ ní ọjà gbé ìpé Masjidu Dirar sọ yẹ ká gbọ́rù eléyìí lẹ́nu àgbàlagbà sọ yẹ ká gbọ́rù eléyìí lẹ́nu àgbàlagbà sọ yẹ kó wà ẹ dákun àgbàlagbà tá a fẹ́ lọ kọ́rọ̀ bá tó bá ti di pọ́rọ̀ rẹ̀ látún lọ kó báwọn èèyàn ságbà lápẹ̀lẹ̀ mọ́ nígbà Ọlọ́run wàá dójú tì yín àṣẹ ẹ̀kẹ́ máa ń rántí pé èrò ń gbọ́rọ̀ yín àṣérò ní ń gbọ́rọ̀ yín àṣẹ ìsàwọn èèyàn kílẹ̀ tó mọ́ làwọn ọmọ yóò ti jáde la ilaha illallah mọ́mọ̀já sórí ibú ìyá àtún máa jọ wọ́n lójú wípé 2k ní ti wo bàbá láàrin 1 hour ṣé ẹ mọ̀ pé ní àwọn èèyàn mọ̀ ẹlòmíì ọkàn mọ̀mọ́ tán dátà rẹ̀ lè pé ẹyẹ tún gbọ́ tòní o ìtún ni ó tún jáde lónìí o ẹlòmíì kẹ́kẹ́ kọjá ń bẹ̀ ní kèsè pó dúró tábà fẹ́ population gbogbo population yìí gan ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín sẹ́wájú 2k lọ lẹ́yìn ọmọ kí ó gan àti fáríwò àti asùlù sẹ́ẹ̀jú 2k lọ tó ti bẹ́ẹ̀ ẹ̀ tún máa pariwo náà ní pé èrò lọ́wọ́ àwòwá ẹ̀ àṣérò ní wá ń wò yín àṣékèsé èèyàn bẹ́ẹ̀ sí wá pariwo tó pé káwọn èèyàn má lọ kírun ní mọ́sálásí yìí o ká má lọ bẹ o ẹ̀tún àwọn òbí jímọ̀ ṣe kún tó lónìí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀ ní jábọ̀ o ẹ̀ sì ní ráre àbí nǹkan kan ọba clear sí wa èyí tẹ́ ń sọ lónìí gan ó tún la ilaha illallah wàlẹ́ ó tún wá clear sí wa yìí pé àníyàn tẹ́ fi ń bàálù máa ń lò ìlọba adẹ́dà fi ń lò pẹ̀lú yín ọlọ́mọ bí ọdákun jọ gbogbo àwọn mọ́sálásí ìlú tó tún kù nílẹ̀ Yorùbá mo bá ní fi àwọn olóríire tí wọ́n lè máa sọ̀rọ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ bá nábì ṣe fẹ́ mo bá ní gbé ogun wọn síbẹ̀ èmi náà tọrọ ọrú ẹ̀ nìbàdàn ọlọ́mọ bí ọ àwọn tí wọ́n bá àwọn bàbá tí ń bẹ́ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ jẹ́ mi wọ́n gùn tí wọ́n sì tán sórí dáadáa ìgbà tá a bá tún máa ní màmú náà nìbàdàn bì ẹni tí wọ́n máa sọ kí lọ́lọ́run sọ kí lànàbì sọ la fi Ọlọ́run dákun jọ lọ́yọ̀ọ́ náà a béèrè fún àsàbá tí wọ́n bá ìmáàmù tó wà ń bẹ̀ a béèrè fún ìmúnidúró Ọlọ́run fáwọn ará Ọ̀yọ́ ìmúnidúró Ọlọ́run fáwọn ará Àwó ìmúnidúró Ọlọ́run fáwọn ará Ìṣẹ́yìn Ìkìrun Oǹdó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá tún rántí àwọn ìlú mi ẹ dákun ẹ bá kọ́ bẹ́ẹ̀ tìlú tèmi lèmi sọ nìbàdàn Ìlọrin nísìn a béèrè fún ìkúnnilọ́wọ́ Ọlọ́run fáwọn náà nígbà tí wọ́n bá yan ìmáàmù síbẹ̀ ìmáàmù tí ó lè máa sọ̀rọ̀ ọlọ́njọ́ ìmáàmù tí ó lè máa la òdodo mọ́lẹ̀ tí gbogbo àwọn afárùngbọ̀n tí wọ́n fi irùngbọ̀n lẹ̀ nítorí tọ́lọ́run tànábì tí gbogbo àwọn awọ́sòkò tó lè fi gbọ́ yé pé
àfi ká fílẹ̀ bí bá nàbí ṣe fílẹ̀ tí gbogbo táàmà wo àwọn ìyàwó wọn táàmà wo gbáyà wọn tọ́lọ̀ ní wala tubdina zinatahunna illa ma dhahara minha wa ma batan la ilaha illallah illa ma dhahara minha ọlọ́run ní gbogbo ọ̀ṣọ́ táwọn obìnrin yín lẹ́yìn tẹ́ bá jẹ́ mùmínì ẹ̀yin àfáà àwọn ọ̀ṣọ́ táwọn ìyàwó yóò máa lò ká máa fi hàn ọlọ́run tóbi pẹ̀lú ọ̀rọ̀ ó wá bracketalize ẹ̀ pé àwọn olóríire inú yín ni o ya ayyuhan nabiyyu kulli azwajika wa banatika wa nisa'il mu'minin àwọn obìnrin tí wọ́n jó lóríire tí wọ́n jẹ́ ìyàwó àwọn mùmínì yudinina alayhinna min jalabibihinna ìwà nábì káṣẹ́ létí kámọ̀ sínú ẹni tí ó máa wọ ṣòkòtò káàkiri ìlú o kámọ̀ sínú ẹni tí ó máa sígbà yàálẹ̀ kí táàmà wo góòdì ọrùn wọn táàmà wo etí wọn gbogbo àwọn ìyàwó àwọn àfáà àgbààgbà tí wọ́n ṣe fi hàn ní wọn wà presentable àwọn àfáà náà fẹ́ jẹ́ ìyàwó àwọn máa ṣe spere káàkiri wọ́n lọ lẹ́run ojú alẹ́ ra àfáà mi ìfà níbi orí ìyàwó rẹ̀ báyìí níbi orí báyìí òun náà tún lẹ́run orí ó lẹ́run orí gbádùn kankan ilẹ̀ Yorùbá ẹ̀ kàn ń ṣeré dèrèdè wọ́n sì pé yín lọ mọ́lúdì ẹ̀ máa ràn fò Lailatul Qadri àwẹ̀ ní tó ń bọ̀ Ramadan lecture lọ nígbà ẹ̀ máa ràn fò inú ilé ò ṣe é rí kò sẹ́sìn inú ilé gbogbo ẹni tí ó bá tún gorí khilafa ìmáàmà nílọrin ọlọ́mọ bíọ́ mo fìjọ́kọ̀ oṣù rẹ̀ bíọ́ ẹni tí ó lè máa la òdodo mọ́lẹ̀ tí ó sì máa yí àwọn aráàlú iná bá ní yàn sórí ìmáàmà lọrin torí pé Ìlọrin sẹ́ńtà kan ni tí ò gbọdọ̀ wò ó sẹ́ńtà kan ni tí ò gbọdọ̀ dàrú sẹ́ńtà kan ni tí nǹkan kan ò gbọdọ̀ yín jẹ́ ń bẹ̀ bí mọ́nì ṣe wà ń bẹ̀ lánàá bá ní dá padà lónìí náà bí bẹ́ẹ̀ Ọlọ́run ṣe wà ń bẹ̀ lánàá bá ní dá padà lónìí bí tẹ̀rí bá ṣe wà ń bẹ̀ lánàá bá ní dá padà bójú ti ṣe wà ń bẹ̀ lánàá bá ní dójú ti padà bá ní yí gbogbo àwọn jákèmẹ́lì padà wọ́n ti bàlú jẹ́ ẹjẹ́ agọ́rọ̀ àwọn ìmáàmù tán torí mo ní mẹ́sẹ́ẹ̀jì kan láàrin yẹn. Continue to defame my character. Ọba àlekè ọlá ọmọ bí ó ti yanjú ẹ̀ ṣùgbọ́n dárí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bà mí ló kọjá ìyẹn pátá àtẹ̀yin tẹ́ ẹ bú mi àtẹ̀yin tẹ́ ẹ ṣépè mo fi ń dá yín lójú pé mo yá fi. La ilaha illallah. Kódà tó bá ní ìyà kan tọ́lọ́hún fi jẹ yín láyé àtàlùkẹ́ àmọ́ mo bá yín bẹ lọ́hùn Ọlọ́run kọ́ mọ́ fi jẹ yín. Ìwà lèmi náà fẹ́ gbà ń bẹ̀ ní tó jẹ yá fi yín ni pé èmi náà mọ̀ pé mò ń ṣe lọ́hùn mo fi bẹ lọ́hùn Ọlọ́run kó ṣàmójúkò fèmí náà ó sì gba gbogbo tí mò ń ṣe níjọsìn lẹ́yìn náà ọba àlekè ọlá nínú àánú ẹ̀ ó wá wọlá pé mo mójú kúrò fún yín ó jẹ́ ìṣẹ́gun gbogbo àwọn ọ̀tá mi. èèyàn náà bá wọn. jama ṣe mẹ́sẹ̀jì ẹlẹ́wọ̀n náà tó clear bí tẹ́mi wá ń lọ gangan bẹ́ẹ̀ mo dé yìí. Ọlọ́run jẹ́ ojú náà. Ó ṣe pé iṣẹ́ tẹ́yìn ṣe ni pé ẹ kàn ń bú ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni. Ẹ̀ ń ṣẹ́ èpè fún mi ni. Ọ̀rẹ́ ẹlòmíì bú màá mi. Ẹlòmíì bú bàá mi. Jackman. Ẹlòmíì ṣépè fáwọn ìyàwó mi. Ẹlòmíì ṣe fáwọn ọmọ mi. Ẹlòmíì ó ṣépè fún àwọn ilé wa. Kò sí irú ń tẹ́lòmíì ò fẹ́ nu ara ẹ̀ sọ tán. Ṣé ẹ rí gbogbo yín ṣé kí n sọ òdodo kan fún yín gbogbo ń tẹ́ wí yẹn ò ní ìtumọ̀ kankan rárá ṣùgbọ́n mo gbọ́ o torí pé èmi ò kí ń ṣe àáfàá àbí mọ́ọ̀ tí ó sọ pé mi ì rí o èmi ò ń wo social media mọ́ máa wù. ibi èmi wà ń lọ rèé o. ìtinú mi kàn fi dùn níbi ìlàlí bẹ́ẹ̀ ńlá lì mi òun ni pé ààrẹ lè kánú ẹ̀yìn tẹ̀ ńlá lì wá yìí ní sísẹ́ ńlá lì. ẹjẹ farabalẹ̀ gbé àárín ẹ dákun àárín gángan ìlèmí ti ní ọ̀rọ̀ díẹ̀ tí mo fẹ́ sọ tí n fi parí ẹ̀ táfi wá play fídíò tí mo sọ yẹn ẹ dákun ẹjẹ farabalẹ̀ gbé àárín ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ń bí tí mo sọ ń bí ìgbà tí mò ń gbọ́ gangan ló prompt mi fẹ́ wá ṣe fídíò tí mò ń ṣe yìí. níbi ìlàlí bẹ́ẹ̀ ńlá lì mi
òun ni pé ààrẹ nìkan nú ẹ̀yin tẹ́ láàlì wà yìí ní sì tẹ́ sọ pádìsì yẹn kò rí bẹ́ẹ̀ ààrí ẹ náà sọ bẹ́ẹ̀ ẹ kàn ń ṣe fún ìtara torí gbogbo ẹ̀ láwò ń kọ̀ọ̀kan ìtara lásán ìgbónára ìlara ọ̀tẹ̀ ẹ̀gàn tí ò nítumọ̀ ìmọ̀ràn mi fún yín ni pé ẹ lọ jáwọ́ ńbẹ̀ ṣe rí bá wọn ń pè mí lápá àyàn yẹn ẹnìkan ń pè mí ó ní ìmọ̀ nǹkan apààyàn tí wọ́n ń pè yín ya ó káwọn lára ó dùn ún wọn ni àkéde dùn ọbẹ̀ nínú ọkọ̀ tó ní agbára jù. ẹ dákun só clear àbí ń tún play o. ìjínú mi kàn fi dùn níbi ìlàálí tẹ̀ ńlá níbi òun ni pé ààrẹ nìkan náà ẹ̀yin tẹ̀ ńlá ní ìwà yìí ní sì tẹ̀ sọ pádìsì yẹn kò rí bẹ́ẹ̀ ààrí ẹ náà sọ bẹ́ẹ̀ ẹ kàn ń ṣe fún ìtara torí gbogbo ẹ̀ láwò ń kọ̀ọ̀kan ìtara lásán ìgbónára ìlara ọ̀tẹ̀ ẹ̀gàn tí ò nítumọ̀ ìmọ̀ràn mi fún yín ni pé wọ́n ló clear ẹ lọ jáwọ́. wọ́n ló clear ẹ wá jẹ́ àtọ̀ hadith yẹn lẹ́yìn ìgbà yẹn mo wá lọ sínú sọ Muslim ẹ rí i pé mo gbé tírà wá lánàá so màá kàn sáré ju kọ́mẹ̀ntì bíi mélòó kan lẹ̀ ń bẹ ẹ dákun ẹ jẹ́ àfarabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí ìmọ̀ ká ń sì máa tú ń sì máa yọ àwọn nǹkan tẹ́mi fẹ́ yọ ń bẹ̀. mo ka ìsinádù hadith yẹn mo kà á lánàá tó fi dọ́dọ̀ Abu Sa'id al-Khudri sahabi àgbà lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó là nábì ní idha buyi'a li khalifatayni idha buyi'a li khalifatayni faqtulu al-akhara minhuma. ẹ wá wo tí àwọn àfà wọn nínú àwọn hadithi tí Imam Muslim dágbà ní ṣe ń gbé mo dẹ̀ clear kankan lánàá wípé ọ̀rọ̀ ẹ lọ pa wọ́n yìí náà bàbá tí gbogbo àwọn ọmọ yìí ń gbìjà náà sọ statement yẹn jáde pé gbogbo ẹ bá ti ráwọn alùsùnnà tí wọ́n fi run gbọ́nlẹ̀ tí wọ́n gé sókòtò ẹ máa ṣe kí ni ẹ pa wọ́n ẹ bá wọn jà débi kí ẹ pa wọ́n wọ́n tún wá ní ẹ̀yin ìjọba Allahu Akbar wọ́n tún pe ìjọba síbi pé kíjọba náà máa bá wọn ṣe kí ni o káwọn bá wọn pa àwọn alùsùnnà wal jamaa ẹ dákun kí la ṣe tẹ́ ń pè ìjọba pé ká máa pa wá so tíjọba bá tiẹ̀ wá láwọn fẹ́ tẹ̀lérú mọ̀ràn yín ajẹ́ pé kò ní gbogbo ẹni tó bá ti gé sókòtò ẹ kàn rí kí wọ́n kàn pa wọ́n náà ni kí ni alùsùnnà ṣe ṣé lórí owó Saudi tí ó tẹ̀yìn lọ́wọ́ yìí náà tẹ́ bá rí sí pé ẹ má jẹ́ sọ ọlọ́bẹ̀ àfáà ní kánà nabiyyu sallallahu alayhi wa sallam yahrisu ala tawdihi umuri dini wa dunya lil muslimin. Inta nabi fẹ́ kọ́ wọn bí hadith yìí ni pé anabi ń ṣe àlùmọ̀ yìí lójú kòkòrò lórí kí àlàyé alámọ̀rí ẹ̀sìn àtayé ó lè bá clear fáwọn àtàjẹ́ mùsùlùmí. Wa qad amara sallallahu alayhi wa sallam an-nasa anabi wá pa àwọn àtàjẹ́ èèyàn àwọn ọmọ nìyàn láṣẹ an yalzamu as-sam'a pé ká lọ dún ní ìmọ̀ gbọ́ọ̀rọ̀ wa ta'ata àti ìmọ̀ tẹ̀láṣẹ li wulati umurihim ẹni tá a bá ti pè ní aṣáájú ẹ̀yin lẹ́yìn ẹ̀ kalẹ̀ fúnra yín ni ẹni kó sì wà nù súnnà pé tẹ́ ẹ bá ń lọ ibì kan tẹ́ ẹ bá ti pé méjì àbí mẹ́ta mẹ́rin lọ wájú ẹ̀yin ẹnìkan tí ó máa jẹ́ adarí yín gbogbo orú bẹ́ẹ̀ lálẹ́ lóru àwọn àhàdíìsì sí dandan kọ́ ni pé àwọn àmọ́ retí kánàbí máa bá a fọ wẹ́lẹ́wẹ́lẹ́ kí lẹ́yìn láwọn àfáà sí kí làwọn yẹn lọ lé kí ó sí ṣèbí nítorí ká lè bá a máa ká máa ṣàlàyé nǹkan fún akó lè yé wa ni ẹ̀ńtẹ́ wá ń yàn láṣáájú yín tí gbogbo yín sì ti fẹnu kò lórí pò ní kọ́ máa já ṣáájú yín àṣẹ tó bá pa ànábì ní ẹ tẹ̀lé o so ẹ̀kọ́ mi tún bẹ pé tó wáyé pé ní tó sọ ní tí ò dáa ni àbí ní tó tako Islam àbí ní tó tako sunna ó ti ní bá ṣe àmọ́lá rẹ̀ so àmọ́ eléyìí ẹni tí ìlú tẹ̀ ń gbé táṣẹ wá láti bẹ̀ pé eléyìí ni kọ́ máa jẹ́ adarí yín níbi nǹkan báyìí àfi tẹ́ ẹ̀ bá parọ́ ni sí wọn ò yán ni. lima fi al-khuruj alayhim min al-mafasid al-kabira níbi jí máa jáde kúrò níbi àṣẹ olórí wọn Ànábì ní tí ń bẹ lórí nǹkan náà al-mafasid al-kabira
aburú ńláńlá ìbàjẹ́ ńláńlá ní ṣe kíni ní bẹ́ńbẹ́. wa haddara sallallahu alayhi wa sallama min shaqqi ẹ máa wo nǹkan o min shaqqi asa at-ta'ati wa mufaraqati al-jama'a. Ànábì wá ń kì wá lọ níbi ká lọ máa fàya. Kí náà pè ní kéèyàn fa nǹkan ya ni pé àṣẹ rèé tó bá ti di pé àṣẹ yìí ẹ wá fẹ́ lò ẹ fa àṣẹ yẹn yanu pé kò wúlò. Ànábì ń ṣèkìlọ̀ fún bí máa fa àṣẹ àwọn aláṣẹ ya pé ẹ̀ṣẹ̀ ni. Bákan náà wa mufaraqati al-jama'a wa mufaraqati al-jama'ati àti ìmọ̀ yàrá ẹni kúrò níbi tí al-umma bá dúró sí tánàbí la tajtami'u ummati ala dalala. Àwọn al-umma tèmi o wọ́n ní fẹnukò lórí nǹkankan àtẹ́ ti wọnú Kùránì ti wọnú súnnà mi táwọn fẹnukò lórí pé bí ìlà dúró sí láíláí wọ́n ní fẹnukò lórí ìbàjẹ́ wọ́n ní fẹnukò lórí àánú. Àmọ́ wọn kàn ó aw ilhaqi ad-darari bil muslimin àbí kó ṣe pé níbi ìyapa ní ọ̀rọ̀ máa ṣokùnfà ìpalára ìnira fáwọn mùsùlùmí. Ànábì fi ń kìlọ̀ fún wa pé àfi ká máa wà pẹ̀lú àwọn jàmáà. wọ́n ní wà fi hadha al-hadith wọ́n ní bí hadithi tá a kà sókè pé idha buyi'a li khalifatayni faqtulu al-akhara minhuma. wọ́n ní bí hadithi yubayyinu an-nabiyyu sallallahu alayhi wa sallam Ànábì ń ṣàlàyé fún wa ń bẹ̀. Ànábì ń ṣàlàyé fún wa annahu idha tammatil wilayatu li ahadin ala al-muslimina tó bá ti lè parí tí wọ́n ti lè náwó ẹnìkan sókè báyìí pé ẹni tí wọ́n máa darí rẹ̀ nìkan náà mùsùlùmí tí wọ́n náwó ẹ̀ sókè wa asbaha huwa amirahum wal hakam alayhim tó ti wá di ọ̀gá tó ti di pé òun ni yóò máa sọ̀rọ̀ táṣì ó sì máa ṣe kíni tí yóò máa tẹ̀lé. thumma jaa akharu lábárẹ́ lómi ló tún dé yad'u li nafsihi bil bay'ati wal khilafati ma'a wujudi li awwali. Abẹ́rẹ́ lómi tó dé lòun bá sọ yí pé òun náà òun máa ń pèpè mọ́ra rẹ̀ yí pé òun náà wọ́n gbọ́dọ̀ ṣe báyà fẹ́mi náà ni o èmi náà láṣẹ tí mo pa o èmi náà lọ́dọ̀ tara tèmi náà àléfà ni mi o ma'a wujudi li awwal tó yìí jẹ́ pé ní àkọ́kọ́ tí wọ́n náwó ẹ̀ sókè pé yóò máa dá sí yóò máa ṣe àṣẹ lórí àwọn mùsùlùmí yẹn sì ń bẹ. Wọ́n ní fa innahu la yuqbalu da'watuhu ìpèpè tí ń pè sọ́dọ̀ ara rẹ̀ pé ká máa tẹ̀ lóhun yẹn wọ́n là ní gbà wọlé. Wa turfadu bay'atuhu ìwá ṣe bẹ́ẹ̀ àtó pèpè pé ẹ gbọ́dọ̀ gbà pé mi náà làáfà gbogbo ayé òun. Wọ́n ní tá Ànábì nǹkan ń bẹ̀ ni pé á dá padà sọ́dọ̀ rẹ̀ hatta law lam yumkin daf'uhu kódà kó má rọrùn fún wa láti dá ń tí ń sọ ń padà sọ́dọ̀ rẹ̀. Wọ́n ní tí ó bá rọrùn illa bil muqatalati tó yẹ pé tá a bá fẹ́ kan tí ń ṣe fún pé ìbàjẹ́ lòun propagate yìí tó yẹ pé ní ìbára ẹni jà ìgangan ni ó jẹ́ ó lè mọ tí ń ṣe láì dá. Wọ́n ní kò sí láì fi ń bẹ̀ li annahu wọ́n fẹ́ sọ reason tẹ́ pé mọ́sọ́lánà náà pé lọ́dọ̀ àwọn àfáà wọ́n ní al-hukmu ìdájọ́ yadúrù yóò máa lọ ma'a illatihi pẹ̀lú reason rẹ̀ wujudan wa adama. So àwọn àfáà wọ́n fẹ́ sọ illa wọ́n fẹ́ sọ reason tí ń bẹ́ẹ̀ wọ́n ní li annahu la yajuzu an yakuna lil muslimina imamani. Wọ́n ní torí pé kò tọ́ bó ṣe wà látẹ̀sẹ̀sẹ̀ kọ́ sínú látọjú ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò tọ́ ká sọ pé ní àwùjọ àwọn mùsùlùmí ìmáàmù méjì ní wọ́n aṣáájú kírun fún wọn ìmáàmù méjì ní wọ́n máa darí wọn ìmáàmù méjì ní wọ́n máa kọ̀ǹtró wọn. Wọ́n ní kò tọ́ ẹ fọ̀rọ̀ lẹ̀ sínú ẹnikẹ́ni li annahu law kana kadhalika. Wọ́n ní pé tó bá lọ rí bẹ́ẹ̀ táwa rí dírẹ́fà méjì lórí steering ẹyọ kan latafarraqa amrul muslimina alámọ̀dé àwọn mùsùlùmí ó máa di yẹlẹyẹlẹ bẹ́yẹn. Wala waqa'atil fitnatu baynahum àdánwò sì máa ṣẹlẹ̀ láàrin wọn. Ẹ dákun sí ìwà ṣẹlẹ̀ lóòótọ́ inú mo fi sọ lánàá pé ẹ má jẹ́ àṣàbòsí. Bàbá tèmi ìmáàmù Ìbàdàn àwọn náà máa ń mọ́sùlẹ̀ àwọn ò ṣe wá tan kámẹ́rà sójú kí wọ́n sọ yí pé ní àwọn ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ tọ́jú ọmọ àwọn ni wọ́n ń bá wí. Bàbá tèmi sáà ni ìmáàmù Ìbàdàn káwọn náà kọ́kọ́ gorí khalifa gbáùn lórí ìmáàmù wọn mọ́sùlẹ̀ ọdún tí ẹ sì mọ́sùlẹ̀ ó yí wọn lọ́wọ́ nítorí pé wọ́n pín mùsùlùmí sí méjì nínú tí àwọn àfáà ń sọ pé Ànábì ń kìlọ̀ fún àánú o. Báyìí lóṣù rí wọ́n kéde láti Saudi sultan orí báwọn ó kéde rẹ̀ fa ibi tíjọba dúró sínú ẹ̀nà lẹ́sìn ní
lẹ impose democracy láwọn ọmọ lórí. So wọ́n ti wá ànánsì ọjọ́ tí wọ́n ànánsì ẹ̀ pé kó máa jẹ́ aláṣẹ àwọn mùsùlùmí ìbólẹ̀ wà ń gbà náà tẹ̀lé náwó pẹ̀lú tẹ̀lé. So in tí hadithi yìí ń tú nínú ẹ̀ ni mo fẹ́ yọ díẹ̀ fún yín. Ẹ wá wo tọdún tó lọ ká mọ́ lóyìn tó ti pẹ́ ìgan. Ẹ rí i pé ààwẹ̀ wa ń lọ ìgbà tó dáàrin kan ìfẹ́ ẹnu ó gbé àwọn kan sẹ́yìn ara wọn. Ó jẹ́ pé njọ́ tí gbogbo mùsùlùmí ayé lọ ṣe kí ni mùsùlùmí Nàìjíríà tí wọ́n lọ kírun láwọn àyè kan tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá ìsọ àwọn ìlú mi. Àwọn kan náà jáde wọ́n ní rárá o àwọn òkìtà wọn jọ náà kò sí ní tó bí ju hatred àwọn ahlu sunnati wal jamaa. Wa man yushakiki rasula min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi ghayra sabili al-mu'minina nuwallihi ma tawalla wa nuslihi jahannam wa sa'at masira. Ẹlọ́mọ̀ tú lọ́dọ̀ ara yín bẹ́ẹ̀ kí n parí ọ̀rọ̀ yìí délẹ̀. Wọ́n ní fali ajili an tattafiqa umurul muslimina nítorí kí àlámọ̀rí àwọn mùsùlùmí ó lè bá wá ṣọ̀kan la yushra'u lahum illa imamun wahidun. Ló fi jẹ́ pé ní Islam ò ṣe ló fi fún wọn kí máa mú àárín wọn pọ̀ bí ìsàsájú ẹyọ kan adarí ẹyọ kan. Wọ́n la rínú hadithi mi lọ́dọ̀ Imam Muslim yìí náà bákan náà táwọn bí ní faman arada an yufarriqa amra hadhihi al-umma ẹni bá ń gbèrò àti fọ́ àwọn àlùmọ̀ yẹlẹyẹlẹ wahiya jami'un wọ́n ní fadribuhu bis-sayf. Ẹ wo tálùmọ̀ sì ti wà lójú kan tó wá fẹ́ fọ́ wọn yẹlẹyẹlẹ nítorí hatred di ìlú kan Saudi Arabia náà lọ́dọ̀ ọgbó fìtínà ilẹ̀ fa. Èmi ọmọ táwọn ẹgbẹ́ ògbówó lẹ̀ sí tẹ bá gbádùn owó yẹn lẹ̀ ó ní ìlà ni. Ẹ ti gbówó lẹ̀ ẹ ti fi wọ́n lẹ̀ ká lọ máa bọ sàárè tí ń bọ kí ni ti yín náà ń bẹ̀. Àmọ́ torí pé ó jẹ́ baldatu tawhid tọ́lọ́ sì ní tẹ bá ti ń wo bẹ̀ báyìí man dakhalahu kana amina. Ọlọ́run ní balillaha fa'bud wa kun mina shakirin. Ìwọ̀n abas kò jẹ́ lónìí. Ànábì ní fadribuhu bis-sayfi ka'inan man kana. Gbogbo ẹni tó bá fẹ́ máa dá àwùjọ àwọn mùsùlùmí rúbi tí wọ́n fẹnu kò sí ẹjẹ́ nídà lọ́rùn. Irú ẹni yóò ka'inan man kana. Irú ẹni yóò tí ó bá jẹ́ ẹ bá pàdé nínú Sahih Muslim. Àwọn àdíjẹ́ wọn fi kọ́kọ́ sọ yí pé fábí ayé hadithin ba'dahu yu'minuna nù. Nígbà wọn ti di pé àwọn àdísì kan bẹ tó yẹ pé yóò máa tọ́bà àwọn lójú ẹ̀ ni. Wọ́n ní àwọn afáwà ní ayé sawa'un kana mimman yastahiqqu al-khilafata wal-wilayata aw mimman la yastahiqquha. Wọ́n lẹ́yìn tá a sọ pé yóò máa da àwùjọ mùsùlùmí rú yìí yálà ó jẹ́ ni tó wulẹ̀ jẹ́ pé ní khilafa tọ́ sí ni àbóni tó pé gangan náà ó wulẹ̀ wà nípò okó náà jẹ́ waliyul amri ni abẹ́ni tí ò tiẹ̀ tọ́ sí kankan nu méjèèjì yìí sharifan ẹbí yìí lẹ́ni tá à ń sọ yìí ni sharifan kana aw wadi'a yálà bí yìí ni abẹ́ni ilẹ̀ aliman kana aw jahilan onímímọ̀ ni àbáláìmọ̀ kan àwọn àbáǹkálẹ̀ báwọn. Wọ́n ní wa in kana dha jahin kò bá àjá bí yìí aw mansibin kò bá àjẹ́ onípò aw sitin kò bá àjẹ́ celebrity sitin hasan idha tahaqqaqa minhu tá a bá ti lè rí dájú pé wáyé látọ̀dọ̀ rẹ̀ annahu kharaja ala al-imami duna rukhsatin shar'iyya pé in tí aláṣẹ bá sọ kèé tẹ̀lé wọ́n ní àwọn tá a máa lóru hadith ilé lórí nù. Ẹ̀rí pé náà ìmáàmù fún aṣọ ń bì pé tó múnú àwọn dùn ni pé báwo yẹn ṣe bú àwọn tó lọ́tún lósì níwájú lẹ́yìn àwárẹ́ nìkẹ́kan sọ pé ní hadith yìí kò wà authentic. Àfáàní fil hadith anna al-awwala fil bay'ati huwa al-khalifa. Ẹni àkọ́kọ́ tá a ti náwó ẹ̀ sókè kó máa jẹ́ adarí àwọn mùsùlùmí huwa al-khalifatu. Òun náà ní kíni? Òun náà ní khalifa. Anna man yutalibu bil bay'ati ba'da al bay'ati al-ula. Ẹni tó náà bá tún wá sọ pé authority ni mí èmi náà lè ṣe gbá èmi náà lè ṣàwo lẹ́yìn tálá kọ̀ọ̀kan yuqtalu ala i'tibari khurujihi ala al-imam.
wọ́n nínú tánàbí tún sọ alójú kòkòrò bẹ̀ ní pé hathon ala mulazamati li jamaa ànábì fẹ́ jẹ́ àdúró torí pé Ọlọ́run ti kì wá ń lò pé gbogbo ẹni bá jẹ́ Ọlọ́run yàn tó jẹ́ ànábì yàn wa yattabi ghayra sabilil mu'minin tí ó wá dúró síbi tí àwọn mùmìnì dúró sí nuwallihi ma tawalla ibi ọba lóhun tó síhun àwọn Ọlọ́run á tún kún lọ́wọ́ ń bẹ̀ wa nuslihi jahannam àmọ́jà ànámà tí ń dúró débi tí ó ṣe rí sínú Ọlọ́run ní wasa'at masira wasa'at masira ibi tó sì burú jù ń bù ṣe rí sí Ọlọ́run nínú ọbẹ̀lọ́wọ́n bá dé dàwà kó jọ gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá Ọlọ́run bá ní mẹ́sẹ̀ wọn dúró bàbá wọn ní Suratul An'am aya 153 ọba dẹ́dà kí wá ń lọ mbẹ̀ Ọlọ́run ní wa anna hadha sirati mustaqiman fattabi'uhu Ọlọ́run ní wà nábì sọ fún ẹ pé dájú hadha sirati eléyìí ní ojú ọ̀nà tèmi mustaqiman tọ́tọ́ pẹ̀rẹ̀ gẹ́dẹ́ tó dúró tán fattabi'uhu ojú ọ̀nà bí ànábì fẹsẹ̀ wa léhùn lọ́lọ́run pa ànábì láṣẹ pé kó sọ fún wa pé ní ojú ọ̀nà ni ká ṣe kí ni ká tẹ̀lé wala tattabi'u subula ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà míì táwọn ọmọ nìyẹn lọ kírètì fúnra wọn lórí ilẹ̀ la tattabi'u subula as-subula nínú àyà yìí jamu sabil sabilun sabilani subul wala tattabi'u subula Ọlọ́run ni ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà tí àwọn èèyàn là kalẹ̀ o fatafarraqa bikum an sabilihi tó wà pín yẹ́lẹyẹ́lẹ kó lójú ọ̀nà tọ́lọ́run tó ní jẹ́ ẹ̀rọ lọ́n sìn dáadáa mọ́ àwọn olómi ń bẹ́ńbẹ́ àwọn ọ̀rànwọ̀ràn ń bẹ́ńbẹ́ àwọn ṣeṣe ń bẹ́ńbẹ́ àwọn sẹ́yìdá ń bẹ́ńbẹ́ àwọn ṣeyá ń bẹ́ńbẹ́ kálukú sápinra wọn Ọlọ́run ní dhalikum wasaakum bihi Allahu akbar dhalikum Ọlọ́run ní dhalikum wasaakum bihi èyí tá ń sọ fún yín àsọ́ọ́lẹ̀ là ń sọ fún yín o ta ní kànábí ọmọ sí kíni kọ́ máa kà á fún yín kẹ́ máa gbọ́ Ọlọ́run á fi nǹkan kan parí ẹ̀ pé la'allakum tattaqun kẹ́ ẹ lè bá wà nínú ẹni tí ó páyọ̀ Ọlọ́run ìlà fi ń ta yín lólobó báyìí o abẹ́lẹ́ ọba dé dáa wa kọjọ́ kó mẹ́sẹ̀ tiwa náà kó mú dúró ẹ wò ó ìmáàmù sọ̀rọ̀ kan ní kútùbà jímà lónìí wọ́n ní gbogbo àwọn tí wọ́n ṣépè fáwọn gbogbo àwọn tí wọ́n bú àwọn gbogbo àwọn tí wọ́n yàkàyàkà wọ́n ní àwọn yááfì wọn fọ́lọ́run torí pé àwọn náà mọ̀ yìí pé ẹrú ẹlẹ́ṣẹ̀ làwọn náà kọ́lọ́run wọlá báwọn ṣe yááfì wọn kọ́lọ́run ó yááfì tàwọn náà èmi náà ń sọ bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́yin náà ti ṣépè tẹ́ ti rí báyìí táwọn sọ náà nù rọ́bà káwọn mọ̀ọ́mọ́ ó jẹ́ kúdùwàtún hasana ká lè máa rí wọn láwòkọ́ṣe ká mọ̀ lẹ́nì kankan tí wọ́n ń ṣe kí ni o tí wọ́n ń Allahu akbar tí wọ́n ní nínú àbí tí wọ́n ń bá jà ká má dìyàn kankan sínú níta ń pèyàn ní mùsùlùmí nù kódà àríná sọ hadith mi tánàbí sọ pé tó bá ti lè mú mùsùlùmí máa bára wọn jà tó bá fi lè lé déédé ọdún kan fàkánà kasafki damin ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ̀ kọ́lẹ̀ fún déédé ẹ̀ṣẹ̀ bí gbà pé íńtẹ̀jì èèyàn lẹ̀ lójoojúmọ́ ni ẹ wá dúró àwọn táwọn bàbá yìí ń bá jà gbogbo àwọn àgbà ọmọ kí o dádì wọn pátá ni wọ́n ń bá jà tí wọ́n bá tún pàdé wọn lóde báyìí ìzáàjì ó tún bẹ̀rẹ̀ tó ti bẹ́ẹ̀ náà irú ọ̀rọ̀ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ yìí ẹ mú fídíò kan tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ jáde pé gbogbo ẹ̀yin máa ń fà ló tí ìran yín ń sẹ̀ sábó máa lọ sẹ́wó sábó ń tiẹ̀ máa lọ sábó lọ máa sẹ́wó fáwọn èèyàn máa sọ̀rọ̀ tí ò dáa mọ́ èwo tún ni wọ́n máa gbogbo àbẹ̀ ní ìkáyé ìwọ ń tiẹ̀ lọ́mọ káwọn máa ń kí ó ìwọ tó máa ń ṣépè fún gbogbo àwọn òbí olóbì dáa jákùmọ̀ ìyẹn dáa tí ń kọ́ àwọn obìnrin olóbìnrin kí títún ń ṣépè tí ó mọ̀ pé ọ̀ràn ẹ lè gbọ́ kẹ́ ẹ ṣe ẹmú. mo tún challenge yẹn irú tí ìmáàmù ṣe lónìí pé gbogbo yín tẹ́ ẹ ṣépè fún bàbá àwọn ṣàǹpé jákùmọ̀ nù bàbá lòun máa ń ṣépè fún tiẹ̀ tí wọ́n pè pé àwọ jẹ́kùmọ̀ yìí gbogbo àwọn tó orí tí ń bú mi mo yááfì wọn ọlọ́run kò sí wá jẹ́jẹ́ èpè náà ni wọ́n máa ṣe àwọn ọmọ wọn náà tún máa ṣe èmi ò tí ìrírú eléhùn rí kí adarí ibì kan máa ṣépè
kọ́ máa béèbú kọ́ máa yàkàyàkà àwọn èèyàn káwọn olùtẹ̀lé rẹ̀ náà sì máa ṣe kíni káwọn náà sì máa káwọn mọ̀ sẹ́ni tí wọ́n ti ẹ̀ mọ́lé máa sọ bára ara wọn pé àbàbá akramakumullah ẹ dákun ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ wà òkọ́ṣe lára imam ẹ wà òkọ́ṣe gbogbo ẹni tó tún pè wọ́n sákìyèsí máàmù tún ní ọ̀rọ̀ tẹ́ ẹ bá mi sọ mo ti ń lò báyìí láti sin lọ yín sì tún máa ṣe kíní máa lò ta ló tó bẹ́ẹ̀ bá yín dámọ̀ràn àfi kí wá bẹ́ẹ̀ sì hàn lè mọ̀ ọlọ́run àdúrà tí màmú ṣe parí náà ni pé kọ́lọ̀ wọn máa gbé àwọn jẹ́rí gbogbo ọ̀tá gbogbo olólùfẹ́ látòkè délẹ̀ tọ́lọ̀ ní ká máa fẹ́ràn òdodo gbogbo ọ̀nà táwa náà gbà lọ́tà ọlọ́run gbé wa jẹ́rí albarkola yìí tóbi ọlọ́run ọlágbólóhùn la hawla wala quwwata illa billah ẹ rí i pé mùdírù mahadi ó ṣe ń jàre wọ́n tó béèrè ìbéèrè wọn so níjọ́ tí òǹkàlùkù fẹ́ máa gbára ta àwọn jáde gbogbo ọmọ àdùn tó bá fẹ́ máa sọ̀rọ̀ ẹ yá ó tó ẹgbẹ̀rọ̀ sọ nǹkan kan mọ́ àwọn jáde ẹ mú fídíò kan tẹ́yìn tẹ̀lé ẹni tẹ́yìn tẹ̀lé jáde rí lẹ́ẹ̀kan rí pé ó yá gbogbo àwọn gbogbo kódà ká má sọ pé gbogbo fùrú ká má sọ pé gbogbo fùrú kẹ́kàn sọ pé ní lọ́dọ̀ tiwa gangan tá a jẹ́ àṣùlù yìí o ìfẹ́ gbọ́n kankan lẹ́nu ẹnì kankan mọ́ wọn ò ní sọ torí pé ń dùn mọ́ wọn bẹ́ẹ̀ ṣe ń pariwo káàkiri wọn lo fọ́tò bàbá ń dp láìsí pò ní bàbá òde ohun lè àbá ìhìn ẹ dákun jàmáà wọ́n wá fi fídíò yìí ránṣẹ́ sí mi ibẹ̀ ní ti parí ẹ̀ fídíò náà ni màá play lọ́wọ́ parí ẹ dákun gbogbo tó ń kálukú náà bá ní so ẹ̀kọ́ Ramadan ní ń bọ̀ yìí ẹni tó ní sọ́dá kọjá rẹ̀ ẹni tó ní nǹkan kan ẹ má wàá já sọ pé owó kan kéré àkáǹtì tẹ́ni yẹn fi ilẹ̀ náà ni ẹ máa bá ní ṣe kíni o ni ẹ máa bá ń fi sí. Abu Nabil ṣe fẹ́ pè wọlé ni ọyẹ ẹyẹ pè wọlé yìí máa play fídíò yẹn lábẹ́ ẹ bá fẹ́ pè wọlé 081-234-33315 àwọn èèyàn ní tètè jẹ́ ń lọ sùn torí sẹ́ẹ̀sì tó ń bẹ lọ́la Ọlárẹ̀wájú ẹ bá mi pín ní nọ́mbà mi síbẹ̀ ìkànnì wa ti ń jẹ́ sẹ́nu wọ́n sì ti jẹ́ ta ni ń bú bàbá yín ẹ mú fídíò tẹ́nìkan fi bú bàbá yín wá bàbá yín ni ó ju ọ̀rọ̀ lẹ̀ wọ́n á sọ fún bàbá yín pé ń tọ́ sọ kọ̀rẹ́kìtì àwọn ọmọ ti bẹ́ jáde wọ́n ti máa làmẹ́ǹtì lórí irọ́ 081-234 ọ̀yà Ọlábíyà Ọlárẹ̀wájú ẹ̀kọ́ nọ́mbà mi síbẹ̀ ọ̀yà ẹ̀kọ́ nọ́mbà mi síbẹ̀ ń gbé àná kákàgbà ìpè bíi mélòó kan so àmíò ẹ ṣeun Abdulsemi Kẹ́ni Murtala wọn lọ́ba tó fà nábì jẹ́rí gbogbo ọ̀tá direct call nìkan ni o ẹ ń bá fẹ́ pè direct call nìkan ẹ dákun direct call nìkan òun nìkan jẹ́ ó jẹ́ o ẹ ń bá fẹ́ pè bismillah direct call nìkan so ẹnìkan kọ́ bẹ̀ pé èyàn àti bára yìí sá ẹ̀jí kìíní kan ok owó tí ń kẹ́yìn láàtẹ́ ẹ̀rí gbà láti Saudi owó kí ni bára náà kọ́ lẹ bá débẹ̀ alẹ́ máa sọ̀rọ̀ sẹ́nìkan ibi tẹ́ ẹ ti ponúnu ẹ máa sọ̀rọ̀ sáwọn kan dédé irú ọ̀rọ̀ tẹ́ ń sọ sí yóò sì máa bá yín wí ìyìn pàdé irú yín rí àgbáyé kéyìn ò ponú tán yányán wọ́n sọ pé ọ̀rẹ́ èèyàn wọ́n fẹ́ béèrè ìrànlọ́wọ́ fún nígbà agbára rẹ̀ ọ̀ka ó ní wọ́n gba bára ọ̀dà WhatsApp tẹ́lẹ̀ fi pè wọlé 081 mọ̀ bọ̀ so tó wáyé pé WhatsApp ni ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀ sí Nàìjíríà 081 Ọlábíyá wọn bá ń tẹ báwọn 081 láì pé WhatsApp ní 081-084-26922
081 084 26922. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú gbìyànjú. Àgbọ̀yìn dáadáa o. Àmín àmín. ẹ bá fi èmi fẹ́ béèrè béèrè kan ni Ok. àti báwo ni a ti máa náwó sí àwọn afẹ́fẹ́ yìí. Ẹni báwo ni kíni? Nawọ́ lórí ìrun bíbó. Ṣé wàá fẹ́ pèrun?